Àgbẹ́kọ̀yà ó jẹ́ iṣẹ́ àwọn baba ńlá wa tó ń jagun fún. No. Àgbẹ́kọ̀yà jẹ́ jagunjagun ilẹ̀ Yorùbá tó ń jẹ ìjàgbara fún ọmọ Yorùbá. Wọ́n pè ní Àgbẹ́kọ̀yà. Bẹ́ẹ̀ ni. Okay. Kí ni ìyàtọ̀ tó wà láàrin Àgbẹ́kọ̀yà àti ẹgbẹ́ OPC? Ìyàtọ̀ ẹ̀ pọ̀. Kí ni ìyàtọ̀? Ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé Àgbẹ́kọ̀yà ibikíbi tó bá le làwọn ń dojú kọ. Wọn ò dẹ̀ ń jẹ́ kí ìyà jẹ ọmọ Yorùbá kankan tó bá lè gbọ́ nípa ẹ̀. And then Àgbẹ́kọ̀yà ó wà fún ìrọ̀rùn àwa ọmọ Yorùbá láti jẹ ìjàǹgbara ìjà òmìnira fún gbogbo Yorùbá pátápátá nílé lóko. Tẹ́ bá wá wò dáadáa, ẹ̀rù ń bọ ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó láti wálé. Wọn á ní ká má jí àwọn gbé. Kí ni pàtàkì ẹ̀yin Àgbẹ́kọ̀yà lórí apá ibi tí mo sọ yẹn? Ẹ ṣeun olóòtú. Pàtàkì Àgbẹ́kọ̀yà nípa ìdáàbòbò àwọn ọmọ wa tó wà ní ìlú òyìnbó wọ́n bá padà wá sí Nàìjíríà 100% assurance wà lórí wọn pé Àgbẹ́kọ̀yà ṣe bẹ̀bẹ̀ lórí wọn nípa ìdáàbòbò. Ogun ajínigbé o, apanijayé àbí nǹkan kan kò sí ìtàgbẹ́kọ̀yà máa gbọ́ nípa ẹ̀. Bójóru ọ̀gànjọ́ ni, bó jẹ́ ìdájí ni, bó jẹ́ ọ̀sán gan ni, kò sígbà tán dìde. Ní àwọn Àgbẹ́kọ̀yà rẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Kí làwọn ìgbésẹ̀ tẹ́ ń ṣe báyìí? Because tẹ́ bá wò dáadáa màmá, máa jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ o. Torí mo mọ̀ pé wọ́n ní àwọn ní ìyá ẹgbẹ́, ẹ̀yin ni màmá ní ìyá ẹgbẹ́. Bẹ́ẹ̀ ni sà. Àwọn Àgbẹ́kọ̀yà. Màmá ẹ ti ọ̀kọ́ bá mi kí gbogbo àwọn ọmọ Yorùbá náà. Ẹ bá mi kí gbogbo wọn. Ó kí àwọn ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Àgbẹ́kọ̀yà jẹ́ ìtún ìlú ṣe kí nǹkan dáa. Àgbẹ́kọ̀yà jẹ́ nǹkan tó ń lo egbò àtewé tí àwọn bàbá wa fi kọ́ wa ní ìṣẹ̀ṣe. Àgbẹ́kọ̀yà jẹ́ nǹkan tí ó ṣe àwa lágbára tí àwọn nǹkan tí àwọn baba ńlá wa ń lò. Ó ní àwọn Àgbẹ́kọ̀yà là ń lò ní ìṣẹ̀ṣe. Àgbẹ́kọ̀yà jẹ́ olóògùn torí kò síbi tí a lè kẹrí bọ̀ láti jagun, láti tú àwọn èèyàn wa kalẹ̀, láti ìjàǹkara. Torí àsìkò tá a wà yí báyìí, ó ti di kí àwa Yorùbá ká padà sí ìṣẹ̀ṣe wa, èyí táwọn baba ńlá wa tí wọ́n ń lò tí wọ́n dẹ̀ fi ń ṣẹ́gun. Ẹ̀yẹ bẹ́ẹ̀. Ìṣẹ̀ṣe wa bíi ti bò. Ìṣẹ̀ṣe wa ni pé bí àwọn baba ńlá wa ṣe ń lo ewé àti egbò tá a fi ń tọ́jú ara fún ìdáàbò. Wọ́n lè fẹ́ yìnbọn, wọ́n lè fẹ́ gbọ́wọ́kọ́wọ́, tí a bá ti ń lo ewé àti egbò tí àwọn baba ńlá wa fi ṣe ìṣẹ̀ṣe, tá a fi ń lò ó, tá a sì mú, òun ló dàbí pé a lè gbéra, a lè lọ fẹ́, a lè lọ síbikíbi tá a bá ní pé ká lọ. Gbogbo agbára wọn yẹn, òun ni àwọn Àgbẹ́kọ̀yà máa ń lò. Òun làwọn baba ńlá wa tí wọ́n ń lò. Òun ni baba wa Akékaka tó fún wa láṣẹ láti máa lò. Agbára ẹ̀ náà, òun làwa náà sì wà lórí ẹ̀. Àgbẹ́kọ̀yà ilẹ̀ àgbè wa. Àwọn wo ni wọ́n ń pè ní bàbá wa Akékaka? Náà lẹ sọ. Akékaka yẹn jẹ́ ẹni tó ló dá Àgbẹ́kọ̀yà. Tó dá ẹgbẹ́ Àgbẹ́kọ̀yà. Bẹ́ẹ̀ ni. Àwọn náà ń pè ní Akékaka. Ẹ ló fún yín láwọn nǹkan kan. Ó fún wa ní ìkàwé agbára, oògùn ríṣiríṣi tá a lè lò sí ara, tá a lè jọkùnrin, gbogbo ibi la lè lọ tí a ti mú gbogbo nǹkan tá a bá fẹ́ lọ mú bẹ̀ á mú wọn á mú jáde. Gbogbo ibi lẹ lè lọ. Bẹ́ẹ̀ ni. Ẹ lè lọ mú nǹkan tẹ́ fẹ́ lọ mú. Bẹ́ẹ̀ ni a ti jáde. Bíi ti báwo? A lè rí lára àwọn kìnnápà wọ́n mú àwọn èèyàn wa tó bá mú wọn, wọ́n bá ti sọ fún wa, à á tẹrí bọbẹ̀, à á lọ gba onítọ̀hún là, à á lọ gbà á là gẹ́gẹ́ bí agbára tó ti fún wa. Kò sí nǹkan tí wọ́n lè ṣe fún wa, à á sì mú wọn lé dáadáa. Obìnrin mà lẹ́yìn. Agbára tí wọ́n fún mi ni. Bàbá, ọ̀rọ̀ tí màmá ń sọ yìí,
ẹ farabalẹ̀ o, ẹ gbọ́ mi dáadáa o. Ṣé wọ́n gbà nǹkan tó ń sọ yìí? Mo fẹ́ kẹ́ ẹ ṣẹ́mọ̀ Yorùbá ló ní pé ká sòótọ́. Mo fẹ́ kẹ́ ẹ sọ díẹ̀ nínú ọ̀rọ̀ yìí. Ẹ ṣe olóòtú, òótọ́ lọ̀rọ̀ wọn. Ní agbára bàbá akékaka tó fún wa, òun làwa ń lò. Kò ń ṣe pé bóyá agbó tó wọn àbí nǹkan kan bẹ́ẹ̀. Gbogbo agbára tó fún wa yẹn, ó ní ká lè lò láti fi gba àwọn ọmọ Yorùbá lẹ̀ nínú ìṣòro ni.